Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ tèmi ni Ms. Tajudeen Taofeeqat Olawunmi. I'm a public health educator and a trained nutritionist. So mo kí gbogbo wa pé a kú Ramadan àdẹ̀kú òǹgbẹ. Agbára Ọlọ́run eléyìí ò ní jẹ́ àṣemọ fún wa o. So bí a ṣe wà nínú Ramadan nísìnyí, ó ní àwọn kọ̀kọ̀ tẹ́ pa ní láti máa mójútó, especially nípa diet wa. So àwọn nǹkan tá ní láti máa ṣe àtàwọn nǹkan tá ní láti sá fún nínú Ramadan. So lára nǹkan tá ní láti jìnnà sí nínú Ramadan ni wípé ní ká máa make sure wípé ní à ń mu omi dáadáa. Then àwọn carbonated drink bí àwọn soda drink, àwọn tó bá ti ní caffeine bí àwọn energy drink ká jìnnà sí, because àwọn eléyìí ó lè elevate blood pressure wa. So tẹ́ pé tá bá parí Ramadan issue lè fẹ́ wà nípa blood pressure wa. Then lẹ́ẹ̀kejì ká má máa jẹun àjẹjù, because ẹlòmíì á wò pé ọ̀ǹtí tí mo bá tó jẹun tí mo bá tó ṣe gàkíà tó ló sì dálẹ́ kí n tó jẹun. So a gbọ́dọ̀ máa make sure pé à jẹun jù so that kò ní máa affect digestive system wa. Then ká máa reduce the stress tí à ń ṣe, torí nínú àwẹ̀ lílé yìí sugar level wa ó possible kó drop torí pé ní a kì í jẹun ní àárọ̀ ọ̀sán àtàlẹ́ ẹ̀ẹ̀mejì péré là ń jẹun. So a gbọ́dọ̀ máa make sure wípé ní à ṣe wàhálà àṣejù. Then ká máa ṣe àwọn little exercise kọ̀ọ̀kan náà tó máa tún máa help wa. Ká dẹ̀ máa make sure pé we are always staying hydrated, that is ká máa mu omi dáadáa, because ní time Ramadan bá ṣe wà nísìn àárọ̀ àti alẹ́ nìkan la láǹfààní láti jẹ àti láti mu omi. So kí ara má bàa máa gbẹ, so a ní láti máa mu omi dáadáa ní sààrì àti ìṣínu. Ká dẹ̀ máa make sure wípé ní àwọn omi tútù wà ń sá fún, because ọ̀pọ̀lọpọ̀ wa á wò pé àmú ti gbàwẹ̀ lọ látàárọ̀ tó wá di alẹ́ àwa lọ mú block. Ẹlòmíì tó bá fẹ́ mu gàrí á ju block sínú gàrí yẹn, kò dáa fún àlàáfíà ara wa o, because láti àárọ̀ tára wa ti gbẹ jùlọ ó ní tí ta lè ṣe ni pé ká mu omi on a normal temperature. Ká dẹ̀ máa make sure wípé ní à ń jẹ àwọn èso tó rich in vitamins and antioxidants, àwọn bíi dates, bíi avocado, bíi cucumber, a lè mu ọsàn náà. Bàbá tá bá jẹ́ ulcer patients á ní láti sá fún àwọn citric acid food bíi ọsàn, bíi pineapple, bíi apple. Then ká máa jẹ ẹ̀fọ́ lóríṣiríṣi, because ẹ̀fọ́ ó contain àwọn vitamins and antioxidants lọ́pọ̀lọpọ̀ tó máa help health wa. Ó tá bá parí Ramadan gan ó sì tún máa help wa.